Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èmi ò kéwú àmọ́ lẹ́nìí mo fẹ́ máa ké nítorí pé mi ò kéwú. Wallahi tallahi ismobila ìlà wọn. Mo rí wípé àwọn èèyàn ń kọ orin tó dẹ̀ jẹ́ pé ifá tó fẹ́ jẹ́ kí n máa wà emotional. Ó wù mí bí kí n mọ kéwú lẹ́nìí kí n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi kéwú sórí kì. Ṣé o ti late? Mo pẹ́ mo rí bá kọ́dà yé ọlá oríkì ìbà fọlọ́wọ́n ọba ọlọ́run àṣẹdá mi Allahu nuru samawati agbókọjá ògbó àtọmọ bí ojú olóòní àná oníjẹta ìjẹrin àgbáyé ìwọ ni mo bá rí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àṣẹdá rẹ̀ ìdí tó fi sọ pé kí n bọ́ kéèyàn ní méjì mẹ́ta ká dúpẹ́ lọ́wọ́ bàbá àtìyá ẹni tó bí ní wálé ayé torí gbogbo yín pátápátá ẹ̀yin jọlá àwọn màmá ẹ̀yin ni ẹ̀yin jọlá bàbá ẹ̀yin ni bàbá tó bí yín lọ́mọ torí pé bí bàbá bá ṣe rere wàláhì bílálà sí ẹni tó ń wojé rere bí ìyá bá ṣe dáadáa pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba wọ́n pọ̀ ọmọ rẹ̀ á sì lálùbáríkà gbogbo ọmọ olórin Àfọ̀njá ti ń bẹ nínú ilé ẹ̀yin ọmọ gèrè álímì mo kí yín lórúkọ àwọn baba ńlá baba tó bí yín lọ́mọ wọ́n ní kó o kéwú olóòkéwú wọ́n ní o kírun olóòkírun wọ́n ní o gbàwẹ̀ olóògbàwẹ̀ ṣẹlẹ̀ mọ́mú ló ń bínú sí ní àbọ̀ lọ́wọ́ ọba ọmọ akẹ́wùgbẹ́rú nìyí ọmọ sàdúrà tọrẹ ọmọ sàlùwà ládé wákàtí ẹ̀yin lọ́mọ orí kálọ̀mù dá wọn lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú ọmọ sàólọ́tún àmọ́yọ̀ lọ́sì ẹni Àfọ̀njá bá tán nílọrin ò kéré rárá Ìlọrin gèrè álímì ẹ̀yin lọ́mọ akẹ́kọ̀ọ́rù ọmọ sàdúrà àtọrẹ orí ẹ̀dìyẹ yógún ẹ̀dìyẹ pogún bàbá yín mọ́rílẹ́wà sọ pé ẹ̀dìyẹ ò pamọ́ rẹ ẹgbẹ́ dìyẹ ta ẹ̀fọwọ́ra pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ yọgbọ̀n ó pọ̀gbọ̀n bàbá yín sọ pé pẹ́pẹ́yẹ náà ò pamọ́ rẹ ẹgbẹ́ pẹ́pẹ́yẹ ta ẹ̀fọwọ́ra wọ́ àwọn yáyí méjì ó pa kan kọ́tọ́ pàkan òun wọ́n tẹ́ pẹpẹ fún ẹgbẹ́ wọ́n tẹ̀ lọ lè rọ̀bọ ọ̀bọ ńlọ́sọ ẹgbẹ́ bọ̀tà ẹ̀fọwọ́ra já ajá ń jẹ mí ẹgbẹ́ jẹ́ta lẹ́bọ́ lọ lè rọ̀yún ẹ̀rọ̀yún lẹ́rú tán wọ́n ní ogún yán ọ̀yún lòun ò mọ yán gún wọ́n ní ọ̀rọ̀ kà ó lòun ò mọ kàró wọ́n ní ó sebẹ̀ ó lòun ò mọ bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ kan ní bàbá yín bínú sọ̀sọ̀ yàn òun lọ́jọ́ sí ọkọ iṣẹ́ méjèèjì òun ní bàbá wọn ó lọ sófin ṣubúlù lẹ̀ tó sí ìdomi lọ́ fi dèrò Àfọ̀njá bẹ́ẹ̀ dọ́yún ẹ̀bù wẹ̀ èrò wọlé òpó bẹ́ẹ̀ dọ́yún ẹ̀bù bọ́jú ẹ̀rú bàbá yín ní dòdò tí sàn lọ ni àìdò òpó láyàjú ọmọ ẹgbẹ́ ìrìn ọ̀tẹ̀ òpó múlẹ́rọ̀ nìyí mọ́jà lẹ́kàn àbí lẹ́sù ọmọ ẹlẹ́sù rẹpẹtẹ ó di lẹ́kìnní mo fẹ́ lọ sí wọ́ọ̀lì ọ̀yún ẹ̀sùn mú mi lóko jẹ ọba fẹjọ́ mi sẹ́ẹ̀bí ó dẹ̀lẹ́ ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ mo tún fẹ́ lọ sálì ọ̀yún ẹ̀sùn tún mú mi lóko jẹ ọba fẹjọ́ mi sẹ́ẹ̀bí mo pẹ́ kí ló dé wọ́n lẹ́ni bá gbèwú nílé bàbá tó bí yín lọ́mọ wọ́n pé ẹ má máa ṣe pé fún mọ́ pé ìgbé aṣọ ìgbé ẹ̀wù bí ọba sí rúurú ìdílà bọ́mọ rí bí kókó bí ewo bí ikù bí ẹgbẹ́rin ẹnì sọ ní lọ ní òye ẹnì sọ ní lọ rí òhà. Go
èrè nìwà ọmọ adúrúmọdé ọmọ adúrúmọsùpẹ̀dì ìyẹjẹ ọmọ ẹlẹ́dìyẹ ògógó mọ́nìkà tí fẹ̀yìn ẹ̀jẹ̀ bí ẹwọ́ kẹ̀gbẹ̀kẹ̀gbẹ̀ ọmọ adìẹ gorí òwúlẹ̀ kólélé ara òrokùn ara òrẹ́dìyẹ ọmọ òṣèṣe ni òyòyò òyòmọ́yòmọ́ tí ṣe mi ò lè pani iṣu mẹ́fà ní iṣu ìjẹ̀bú èjì jíjẹ èjì ta ìjẹ olórí sì ti bàbá yín fi méjì tó kù bọ̀ ọdún òfin mọ́ yọ̀wọ̀yọ̀wọ̀. ọmọ òrìṣà jẹ́ ńlá bí onílé yìí ọmọ agbọ̀rún jagun ọmọ abẹ́rẹ́ òde sàwọ́ ọmọ afẹ́gbà sáwọ́ lóde sàgá ọmọ adẹ́rù kiri bí ẹ̀rọ ọmọ adájẹ́ àgbẹ̀ ọmọ iléyá ilé mọ́mọ́ yá o dákú wálé jẹ́ kí n mọ́ lọlé alákòókò mọ́ gbogbo ọmọ ẹ̀gbá ti bẹ nínú ilé olùṣàbí ọmọ gbòǹgbò àgbà.